mo béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé kí ni ìpínlẹ̀ Kaaba fi pé kí ni wọ́n mọ̀ nípa Kaaba. mo wá fẹ́ sọ fún yín lónìí ni pé Prophet Muhammad tẹ́yìn tẹ̀lé kó tó di pé ó kú poison ló jẹ tó fa ikú ẹ̀. Ó jẹ poison ni. Ibo dẹ̀ ló ti jẹ poison? Kaaba tí gbogbo yín pọ́nlé yẹn, ibẹ̀ ni wọ́n ti fún ní poison jẹ. Obìnrin dẹ̀ ló fún ní poison jẹ. Nínú àwọn obìnrin tó bá ọmọ wọn sùn ni ló fún ní poison jẹ. Ìwọ tó bá wá fẹ́ bá mi jiyàn o lè jáde kó bá mi jiyàn ẹ̀. Mo sọ fún ẹ wípé Christianity nìkan ní ọ̀nà. Jésù kú ó sì jíǹde. Nínú Arakunrin a ti ṣàwárí ibi tí Jésù ti kú tó ti jíǹde o. Àjíǹde àti ìyè Jésù ó ń bẹ nínú Arakunrin. Mo sọ fún ẹ ò ní ẹlòmíì láti tẹ̀lé. Prophet Muhammad is not qualified to be a prophet of God. Oríṣiríṣi àwọn ènìyàn tó pa àti oríṣiríṣi ìdájọ́ tó ṣe nípa àwọn ènìyàn pé kí wọ́n lọ pa wọ́n, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. Ó gbàgbé pé ní January 1630 January 630 Prophet Muhammad ṣe ìdájọ́ ẹni tó jẹ́ family ẹ̀ nítorí pé ó lòdì sí Islam, ó ní kí wọ́n lọ pa. February 630 kan náà Prophet Muhammad tún ṣe ìdájọ́ ènìyàn nítorí pé wọ́n ní kí ẹnìyẹn gba Islam, ẹnìyẹn ò gba Islam, ó ní ká lọ pa. Nínú oṣù February kan náà 630 yẹn kan náà ọdún 630 Prophet Muhammad tún ṣe ìdájọ́ arábìnrin kan nítorí pé obìnrin yẹn wọ́n ní kó jẹ́wọ́ Islam, kò jẹ́wọ́ Islam, Prophet Muhammad ní ká lọ pa. Ó kọ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n pa oríṣiríṣi ènìyàn tí wọ́n pa. Ẹni tó yẹ kí ènìyàn tẹ̀lé, ṣé apààyàn ló yẹ ká tẹ̀lé ni àbí ẹni tó ń kọ́ ènìyàn nípa ìlànà Ọlọ́run, àbẹ́ni tó ń fi yé ènìyàn bí Ọlọ́run ti jẹ́, àbẹ́ni tó fi tayọ̀tayọ̀ gbà ọ́, sóun ló yẹ ká tẹ̀lé ni? Ta ló yẹ ká tẹ̀lé gangan? Oríṣiríṣi àwọn ènìyàn tán pa. Kùránì sọ fún yín wípé ẹnikẹ́ni tí ò bá ti gba Islam, ó ní ẹ ò gbọ́dọ̀ bá wọn ṣe, ẹ gbọ́dọ̀ bá wọn jẹ. Ó ní tẹ́ bá ti mú wọn, ó ní kẹ́ pa wọ́n. Pàápàá jùlọ ẹ mọ̀ pé àwẹ̀ ti parí báyìí. According to the word of Al-Quran, ó jẹ́ kó máa yé yín wípé tí ẹ bá ti sí nínú oṣù abiyì kankan, oṣù tó níyì, ìyẹn ni pé tẹ́ ẹ bá sí nínú àwẹ̀ tàbí ẹ ò sí nínú oṣù Ramadan, so oṣù Saban ìkankan báyẹn, ó ní gbogbo ẹnikẹ́ni tí ò bá ti gba Islam, gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé yín, ó ní kẹ́ pa gbogbo wọn pátá. Lónìí broda Afa Wálé ṣe broda Tọ́pẹ́ ni ẹ̀yin àfa yẹn tẹ́ bá mi ṣe láìfù lọ́jọ́ sí, ẹ má bínú, fóònù yẹn jábọ́ lọ́jọ́ yẹn ló jẹ́ kí láìfù yẹn hàn dé bẹ́ẹ̀. So lónìí mò ń bọ̀ wá síbẹ̀, mo dẹ̀ fẹ́ kẹ́ kó Kùránì yín dání. Ọ̀rọ̀ pọ̀, Jésù nìkan ló ní òtítọ́ àti ìyè. Al-Quran kọ́nfàmù Jésù, ó sì sọ nípa àjíǹde Jésù. Al-Quran kọ́nfàmù Jésù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run o. Mo fẹ́ kẹ́ kó Kùránì yín dání nítorí pé lónìí tí n bá sọ̀rọ̀ tẹ́ dẹ̀ rí ẹ̀rí fún mi, mo máa di Islam. Bẹ́ẹ̀ ni.